Káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti bí tẹ́tí ń wò wá. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Nàìjíríà gbẹ̀gẹ́dẹ́ ti wá gbiná báyìí o. Bàbá Nasri ti jáde pẹ̀lú gbogbo ìtara náà fi jáde báyìí láti sọ̀rọ̀ pé gbogbo rògbòdìyàn tó ń lọ́nu Nàìjíríà wọn ni ó kọjá bẹ́ẹ̀ wọ́n bá pe bàbá Adeboye, bàbá Oyedepo, bàbá Kúmúyì, bàbá Olúkọ̀yà àti gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pé gbogbo ohun tí Tinubu ṣe yìí ṣó tẹ́yìn lọ́rùn lẹ ṣe dákẹ́ ni àbí kí ló lè mú yín máa dákẹ́ ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Gbogbo bí wọ́n ṣe ń gbé odidi ọba ilẹ̀ Yorùbá wọ́n ti pa láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí, gbogbo àwọn ọba yìí wọn ò dìde. Ìbá bá ń bá rí ẹ̀ ní pé bàbá yìí wá ṣe àlàyé kan tó lágbára pé lórí ọ̀rọ̀ Sunday Igboho wọ́n ní ẹkún gbọ́n àwọn gan-an. Wọ́n ní ládùúgbò báwọn ṣe gba àdúrà fún Sunday Igboho lórí àṣeyọrí Yorùbá nation àti báyìí fẹ́ gbára wa lọ́wọ́ àwọn Fúlàní tó ń kó ìyà jẹ wá. Wọ́n ní ìyàlẹ́nu tó yà wọ́n lẹ́nu pé Sunday Igboho wá ti make U-turn báyìí, òun wá tẹ̀lé bàbá Tinubu. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Èkó nígbà yẹn, wọ́n ní kò ń ṣe Buhari ni ó wà after life o Sunday Igboho. Wọ́n ní Èkó tí Sunday Igboho ti fẹ́ lọ ṣe rally, òun ló fà tán fi lọ bọ́ọ̀sì ilé ẹ̀ ń gbà yẹn tán fi pa many people. Ẹ wá nǹkan fìdílé nǹkan, ọ̀rọ̀ yìí ó ti kọjá bẹ́ẹ̀ ò lágbára gan. Bàbá ẹ̀ tún wìnrìn ọ̀rọ̀ nínú gbogbo oríṣiríṣi ohun tí ìjọba Tinubu ń ṣe. Wọ́n ní tí ò bá ń ṣe Ṣòwòrẹ́ àti bàbá Fálànà èyí tó ń ní kọ́ọ̀bù gbogbo àwọn tó ń bùtù kàkàkiri left hand, wọ́n ní ìjọba yìí ó máa burú jù bẹ́ẹ̀ lọ. Wọ́n lóun burúkú tó yìí máa ṣẹlẹ̀ nínú ìjọba yìí òun ló ń lọ wájú yẹn. Bàbá yìí fẹ́ẹ́ lè sunkún lórí ayélujára. Wá nǹkan fìdílé kan ẹ̀jẹ̀ àgbẹ̀kùnrin ara yìí lẹ́nu bàbá Nasri Israel. kì í ṣohun Olúwa, eléyìí ṣohun Olúwa o, àkíyèsí ni Ọlọ́run kà fi sí ọkàn mi kí n sọ fún àwọn bàbá Adébóyè, bàbá wa, bàbá Kúmúyì, bàbá Olúkọ̀yà, bàbá Ẹ̀sìkáyà Olúbóyè Ọládèjì, bàbá Ẹ̀ṣọ́ Ọládélé, gbogbo àwọn bàbá Bíárà, àwọn bàbá Oyèdépò, gbogbo àwọn bàbá wa nínú ìgbàgbọ́. Olúwa ní kí n sọ fún wa, ó fi sọ́kàn mi ni kí n sọ fún wa, kì í ṣohun ọ̀run ṣùgbọ́n ọba àwọn bá fi sí ọkàn mi kí n sọ fún wa. Àkókò yìí ọba àwọn bá fi sí ọkàn mi pé kí n sọ fún wa pé ká gbàdúrà o. Àdúrà ńlá ni ká gbà torí ìjọba tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè kò ní favour Christianity. Àwọn bàbá wa nínú ìgbàgbọ́ kí wọ́n má torí ọrẹ tí àwọn olóṣèlú ń fún wa kí wọ́n gbàgbé ọjọ́ ọ̀la Christianity, including Nasri tó ń sọ̀rọ̀. Bàbá Adébóyè sọ láìpẹ́ ó ní tóun bá ti fẹ́ ṣe 90 years birthday, ó ní president máa ṣe, senate máa ṣe, gómìnà máa ṣe, wọ́n á mú ọjọ́ kankan. Kí bàbá Adébóyè má torí ọrẹ àwọn olóṣèlú kó dákẹ́ ní àkókò yìí. Kí bàbá Kúmúyì, Nasri, gbogbo wa ká má torí ọrẹ báìdè tá à ń gbà lọ́wọ́ àwọn olóṣèlú ká dákẹ́ ní àkókò yìí. Christianity ti wọnú ìgbèkùn o, kí wọ́n sọ̀rọ̀ sáyé o. Gbogbo táwa sọ ìjọba yóò ní gbọ́ ọ, bọ́ táwọn bá sọ̀rọ̀ ká ṣáà lè wí pé wọ́n ṣe wọ́n tí wọ́n lè ṣe. Ẹ wo bí wọ́n ṣe ń pa àwọn ọba wa ní ilẹ̀ Yorùbá. Mo sọ lọ́dún tó kọjá, Sunday Igboho ó kígbe ilẹ̀ Yorùbá, ilẹ̀ Yorùbá, Yorùbá nation.
ó padà wá káwọn olóṣèlú wa mú mára wá kígbe ká dìbò fún ìjọba. Ó yẹ kí Sunday Igboho, àwọn èèyàn bú mi lórí ọ̀rọ̀ ẹ̀ pé mò ń gbàdúrà fáláwo, kì í ṣaláwo. Igbe tó kọ́kọ́ ké lákọ̀ọ́kọ́ igbe ọmọ Ọlọ́run ni. Igbe tó wá ké igbe olóṣèlú, ìyẹn ò dẹ̀ máìndì ènìyàn ni. Láti bẹ̀rẹ̀ ayé wa lọmọ Yorùbá ti ń dalẹ̀. Ẹ wo ohun tí ọba kan sọ ní Ìgbò nítorí Nnamdi Kanu. Ẹ wo ohun tí Nnamdi Kanu dúró lé lórí. So nípa yẹn, ẹ wo bí wọ́n ṣe ń pa wá, àwọn ọba wa. Ẹ̀yin bàbá nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ọba, irú ìpàdé wo lẹ̀ ń ṣe? Ní ìní sọ̀rọ̀ ẹ̀gàn sí yín o. Irú ìjà wo lẹ̀ ń jà tí ẹ rí wàhálà tó bá wa wọ̀nyí? Ẹ ń ṣèpàdé ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá. Ẹ ṣèpàdé bí ọjọ́ ọ̀la wa ọ̀sẹ̀ ní wọ ìgbèkùn bá a ṣe ní ṣègbè, bí ogun yóò ṣe ní borí wa. Ẹ ń gba owó lọ́wọ́ àwọn olóṣèlú ní Àbújá. Ẹ ń gbà á. Ní ìní dárúkọ ẹnìkankan nínú yín. Mo fà yín lé ìdájọ́ ọba àwọn ọba lọ́wọ́. Tí ìbá sọ pé bàbá Fálànà àti Sowore báyìí, ìjọba yìí amọ́nimóhùn, gbogbo ìjọba yóò bá palẹ̀ mà Nàìjíríà má kò bá sẹ́ni kankan tí yóò bá máa sọ̀rọ̀ mọ́. Gbogbo wọn wá darí sí pátì kan. I'm not a politician, but I'm saying concerning my own conscience as a citizens of Nigeria and Yorubas, as a Yoruba man. Kì í ṣàwa ló yẹ, kì í sọ ọmọ wa ló yẹ kó bà ìlú jẹ́. Ìjọba ẹ̀ bà ìlú jẹ́. Ẹja sọ ọ̀tọ̀ lórí ọ̀rọ̀. Sunday Igboho ó mà ṣe o. Ó mà ṣe o. Abímọ ọmọ àdí ẹlú gbọ̀ngàn. Ó mà ṣe o. Wọ́n sọ ìlú ìyá mi nìyẹn. Sunday Igboho tó ti lọ́lá, tó ti níyì, ó wá padà wá. Sunday Igboho yẹ kí Sunday Igboho bóyá kì í ṣe ọmọ ilé ni, bóyá ó kà fortunate gba ògo tó gbà lọ yẹn. Ó di ọ̀la tí Sunday Igboho fẹ́ lọ ṣe rálì lẹ́kọ̀ọ́, ó ní ìjọba ẹni tó wà lórí oyè, ó ní Èkó gangan ló dì sọ Sunday Igboho, kì í ṣe Buhari ló gbé Sunday Igboho sí ẹ̀wọ̀n. Kì í ṣe Buhari ló lé Sunday Igboho kúrò nílẹ̀ Yorùbá. Ó di ọ̀la tí Sunday Igboho fẹ́ lọ ṣe rálì Èkó ni wọ́n bọ̀n báàsì ilé ẹ̀tàn ní ká lọ pàdánù pé tí Tinubu bá ti mọ̀ pé òun máa dé ìparẹ́ ká lọ yanjú ẹ̀. Ní ìsín ó tẹ̀ wá lọ sọ ọ̀tá dọ̀rẹ́. Buhari kọ́ ló gbé Sunday Igboho sẹ́wọ̀n o. Buhari kọ́ ló lé Sunday Igboho kó o. Èkó náà ti lé Sunday Igboho. Èkó náà ti ṣèpàdé táwọn fi lé Sunday. Ó nóye ẹ̀mí tó kú lẹ́kọ̀ọ́ ní ọjọ́ tí Sunday Igboho fọwọ́ lọ sí rálì. Ó di ọ̀la ìgbà tá lọ kọ pé ká lọ pa Sunday Igboho ní Málé nìbàdàn. Àwọn tó pa Sunday Igboho yìí torí ká lè débi tẹ̀, àwọn gan ni Sunday Igboho wá kàmpé fún báyìí. Ẹkú gbọ̀n mí ṣà Sunday Igboho. Ẹkú gbọ̀n mí. Ó disappoint ọmọ Yorùbá. Ó disappoint gbogbo àwa tá a wà lẹ́yìn ẹ̀. Ó dìbà ẹkú gbọ̀n mí Sunday Igboho. Ọlá gbogbo àwẹ̀ tí mo gbà fún mi ìmọ̀ ọ́ rí. Bí Sowore ṣe ń ṣe báyìí mi ò mọ̀ rí. Mi ò pé rí. Mi ò mọ mímí kò rí. Mi ò mọ Arẹ́gbẹ́ṣọlá rí. Mi ò mọ Sàràkí rí. Bọ̀ torí pé Sàràkí kò jóòní pátì ọ̀run àpáàdì. Ọpọlọ mi ò mọ Àǹbọ̀dé rí. Mi ò mọ̀ rí. Mi ò mọ Ṣèyí Mákindé rí. Mo dẹ̀ pray fún wọn nítorí pé mo mọ bí tí ìbá ṣe pé Ṣèyí Mákindé ó lọ dàràjò pọ̀ mọ́ Wike àti gómìnà Èkìtì àná ọmọ ọ̀run àpáàdì wọn yẹn. I'm be a first lover of Ṣèyí Mákindé. Ìgbà tó ti dàràjò pọ̀ mọ́ mo ní Ṣèyí Mákindé máa ṣẹ̀sìn kẹ́yìn ni, ó dẹ̀ pàpà ṣẹ̀sìn ọ̀hún. Torí ọmọ ojúlówó ọni tó lóun fi àánú kẹ́ni. Mi ò wá ẹnì kankan, bọ̀ tí mo bá ti rí i pé ẹnì yìí ṣe dáadáa, àwọn bàbá wa Ṣẹ́gun Òní gbogbo wọn ṣe dáadáa. Àǹbọ̀dé, Arẹ́gbẹ́ṣọlá, ìgbà ayé ẹ̀ ni mo ti rí. Ìgbà ayé Arẹ́gbẹ́ṣọlá àti Ṣẹ́gun Òní ní Èkìtì àti Ọ̀ṣun ni mo rí i pé à ń lo iná fún 24 hours. Láti ìgbà tí Tinubu ti wọrí oyè yìí, kò sí
Èkó fúnra rẹ̀ tí wọ́n sọ pé Tinubu tèkó ṣe kò sí ibì kan ní Èkó tí wọ́n ti lo náà 24 hours rí, including àwọn tó ń lo kinní pé wọ́n múnáwá láàárọ̀ títí ilẹ̀ dẹ̀ sunwọ̀n múnáwá iná yẹn ò ṣẹ́jú kò ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ rí. Over 32 years ni Tinubu ti handle Èkó. Bí o bá gbọ̀nà Ìjọra, bí o bá gbọ̀nà Ìjọra bá díà, bí òjò bá rọ̀ kò fẹ́ni tó lè rìn bẹ̀ láàrin ìgboro Èkó. Bí o bá lọ mọ 12 ọ̀nà mẹ́rin tó wọ Èkó yàtọ̀ sí Bàdágìrì, ọ̀nà Bẹ́gà kò ṣeé wọ̀, Kìgálà, ọ̀nà Ìkòròdú sí Ògòlótó sí Ṣàgámù kò ṣeé wọ̀, ọ̀nà Máyà sí Ìtọ́kín jáde sí Ẹ̀pẹ́ kò ṣeé wọ̀, ọ̀nà Àjà sí Ẹ̀pẹ́ kò ṣeé wọ̀ for good 32 years. Tinubu ò dẹ̀ rí, tí mo bá dẹ̀ parọ́ kí gbogbo tí mo sọ yìí ẹlẹ́dàá ayé àtọ̀run máa bí mi. Ní gbogbo state ilẹ̀ Yorùbá, Ìbàdàn nìkan ju Èkó gbogbo. Òdìgbò local government, Ìrèlè local government, Òkìtìpá local government, Ẹ̀sọ́dọ̀ local government, Ìlàjẹ local government, tí a bá pa local government mẹ́ta yẹn papọ̀, mẹ́rààrún yẹn papọ̀, ó ju gbogbo Èkó. Tinubu ò dẹ̀ rí ṣe jù pé kó wó ilé àwọn mẹ̀kúnnù, kó wó ilé àwọn mẹ̀kúnnù, kó tà fún àwọn lówó, kó wó yànà wòrò, kó wó kínní, kó wó lé gbogbo àwọn ọba Èkó tí ayé wọn ti burú, tí wọ́n ti gbẹ̀gún, tí wọ́n ò ní ṣe rere, tí wọ́n torí owó. Gbogbo ọba Èkó ni mò ń sọ yìí o. Ó lè dọ̀la káníkà lọ kidnap ń kápá mi o. Tí ayé wọn ò ní ṣe rere títí Jésù yóò fi dé, gbogbo wọn dẹ̀ dákẹ́ torí owó. Wọ́n dẹ̀ ní Tinubu ṣe dáadáa, mi ò sọ pé ká lè kó ń bẹ̀. Ṣùgbọ́n ó yẹ kí gbogbo yín mo fi ìtara sọ̀rọ̀ sí yín ẹ̀yin ọba Èkó. Ó yẹ kí ẹ súnmọ́ ẹyọ kẹ́ símọ́ rẹ ẹtẹ̀yìn ìrántí Ọlọ́run gbogbo. Ó yẹ ká súnmọ́ wọn, ká sọ wípé bàbá lo 100 years láyé, ìgbà Yorùbá sì máa lọ ní Nàìjíríà. Ó yẹ kí àkọọ́lẹ̀ wa ó yàtọ̀ nínú ìran yìí. Ẹ wo ọ̀nà wa. Láti ọdún mẹ́ta báyìí sí mẹ́rin tí Tinubu ti wọlé, ẹ kà dárúkọ kankan rere tó gbèsè tó jẹ́ Yorùbá achievement. Olúwa ń sọ fún mi ní ìsìn báyìí pé gbogbo ilẹ̀ Yorùbá mo rí àgbọ̀n lọ́wọ́ wa. Kí ni ìtumọ̀ àgbọ̀n yẹn? Mo rí i pé mo dẹ̀ rí Tinubu nínú àgbọ̀n yẹn. Olúwa sọ pé òfo ni gbogbo wa máa mú bọ̀ nínú ìjọba rẹ̀. Ìjọba ẹ̀ ló dẹ̀ máa pa ènìyàn jù. Ìjọba ẹlẹ́jà ti sàn jù. Wọ́n lọ gbé Trump táyé rẹ̀ ti bàjẹ́ torí rẹ̀ pé ẹni tí ò lè ṣàtúnṣe ilé ẹ̀tàn ni kó wa lọ máa tún Nàìjíríà ṣe. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ẹ kà jẹ́ kí gbogbo wa dìde dúró. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dìde kẹ́ gbàdúrà fún ààrẹ Tinubu, kẹ́ gbàdúrà fún ìjọba rẹ̀. Kọ́lọ́run fọwọ́ tọkàn ẹ̀, mi ò engage ẹnìkankan tí ìbá sọ pẹ́lọpẹ́ ìṣòwò rẹ̀ àti bàbá wa Fẹ́mi Fálànà báyìí. Ó fẹ́ pé wọ́n ti mú orílẹ̀-èdè yìí so. Ọlọ́run dẹ̀ sọ fún mi ní ìsìn báyìí, mo rí gbogbo àwọn tó fẹ́ ṣèjọba tí Tinubu bá wọlé ní 2027, mo rí gbogbo wọn nínú hall tí wọ́n bẹ̀rẹ̀ sí jẹun, oúnjẹ ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí jẹ. Olúwa sọ pé gbogbo àwọn tó sọ pé mandate Tinubu náà wà pé ìjọba rẹ̀ tó ń bọ̀ pé wọ́n fẹ́ fi jẹun lásán ni, kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́. Tí gbogbo Nàìjíríà bá ti lè di one party pé wọ́n ò lè ṣiṣẹ́ mọ́, wọ́n kà fẹ́ fi jẹun bí ìjọba Ògùn State ti fi Tinubu jẹun, bí ìjọba Sanwó-Olú fi Tinubu jẹun. Wọn ò ní ṣiṣẹ́ pé kí n ká gbàgbé ẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run mo fọ́ lọ́ba àwọn bá bẹ̀yìn. Ẹ bá ń pín mẹ́sẹ̀jì ọjọ́ àkọ́kọ́ ẹ̀. This is my first time to come to media like this as part of church program. Ẹ bá mi pín, ẹ jẹ́ kó dọ̀dọ̀ àwọn èèyàn burúkú yẹn. Ẹ gbàdúrà fún ìjọba yìí kó má ràn wá lọ oko ẹrú gbèrègbèrè. Ìyà yìí pọ̀ ní inú ìjọba yìí, ìjọba APC láti ń fowó ra owó. Ibẹ̀ la àti rówó. Ibẹ̀ ni ráìsì ti 9,000 tó di 80,000. Ibẹ̀ gbogbo kan
wọ́n dẹ̀ ń yá owó ní gbogbo ìgbà. It is well. Wike àtàpábíò ó wá ń bayé bàbá wa Tinubu jẹ́. Mo dẹ̀ rí pé gbogbo àwọn tí ó rò pé Ọlọ́run ni wọ́n, Olúwa sọ fún mi pé Tinubu lò wọ́n use and dump ni wọ́n. Ẹ dìde. Ẹ wo ohun tán fẹ́ fojú Adeleke rí lọ́sùn báyìí. Tá Adeleke fúnra rẹ̀ bá gbàdúrà á mọ̀ pé federal government mìn òun sílẹ̀ ni. Ó lè wọlé ṣùgbọ́n mi ò rò pé wọ́n máa announce fún. Ẹ máa wò. Mi ò mọ̀ Ogun State nìkan ni iná wàhálà ti jó tó dàbí pé wọ́n á dàbẹ̀rù. Another party lè gé níbẹ̀ bí àbá gbàdúrà dáadáa. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ bá mi pín mẹ́sẹ̀jì yìí. Ẹ bá mi pín kó dọ́dọ̀ gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá. Kó dọ́dọ̀ àwọn ọba Èkó gangan. Tí wọ́n sọ pé Tinubu ò ní kú láyé. Tí wọ́n sọ pé ìjọba Tinubu ò ní parẹ́ láyé. Kí wọ́n wá wo, kí wọ́n yí padà. Mo sọ̀rọ̀ nípa ìta kí gbogbo wa súnmọ́ ìjọba yìí. Àwọn bàbá wa, bàbá Adeboye gbogbo bàbá, ẹ súnmọ́ ìjọba yìí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ìgbẹ̀yìn ìjọba yóò mà ní dáa níwájú ọba àwọn ọba o. Àwọn wòlíì wọn lè máa tàn wọ́n ṣùgbọ́n ìgbẹ̀yìn ìjọba yìí kò ní favour Yorùbá rárá. Èyí tí mo fẹ́ sọ nìyẹn. My name remain the same. Iṣẹ́ Nasri Olúwagbémidìde. Gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú, láti máa fogun jà yín, èmi dúró bíi Násírì Olódùmarè. Mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè, mo pa á ní àṣẹ lórúkọ Jésù. Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú. Màmá kí ló ń tẹ̀ ń là kọjá? Dádì kí ló ń tẹ̀ ń là kọjá? Kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀ tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ? Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ní +234 70 25 47 54 27. Lẹ́ẹ̀kan sí +234 70 25 47 54 27. Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn, ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù, ẹ rí ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà. Lórúkọ Jésù, ayé tí yín náà máa gba ìyanu. Ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus. Amen.